Kí nìdí tó jẹ́ pé àwọn ọmọ Àtìbà nìkan ní ń jọba nílùú Ọ̀yọ́, ní ń jẹ Aláàfin tìlú Ọ̀yọ́, àwọn tó kù ńkọ́? Orí sọ lóòótọ́, ń tó ṣẹlẹ̀ ni pé àwọn ọmọ ọba pọ̀, inú wọn gangan òun ni Ọba Olúyọ̀lé tán ní kó wá jẹ Baṣọ̀run lọ́yọ̀ọ́, ṣùgbọ́n ó ti jókòó pa síbàdàn, Ìbàdàn sì ti tú láa. Mọ́lé ibà ni ọjà tẹ́ ń pè lọ́jà ọjà ọba o, kì í ṣọjà ọba o, kẹ́ lọ ṣọ́ra yín Ìbàdàn o, ọjà ibà ni o. Ọjà ibà Olúyọ̀lé. Ọjà àwọn ìyàwó rẹ̀ nìkan ni wọ́n sì ń ta nǹkan bẹ̀. So ni Olúyọ̀lé fi wá sọ pé èmi ò padà sọ́yọ́ wá jẹ Baṣọ̀run kankan, ẹ máa jẹ Baṣọ̀run, mo fi Baṣọ̀run kan dí gẹrẹwú, òun là fi sọ pé Baṣọ̀run òkè, Baṣọ̀run ìsàlẹ̀. Àwọn tó jọmọ bá pọ̀, èmi tó ń wò yìí o, oríkì mi ò pómúléró mọ́jà àlékàn, òpó róṣọ, òpó gbàjá, òpó kàn dúdú lábẹ́ aṣọ, mẹ́ta lòpó, òpó iwájú aṣọ lóró, òpó ẹ̀yìn ọ̀gá ló gbà, àárín gangan ni mọ́jà àlékàn. Òpó onílẹ̀kùn tí mẹ́rù délé. Ó dáa fún ọ, ọmọ òpó kankan, ọmọ the very first òpó múléró, Aláàfin Agbólú Ajé ni, òjìlóru kan dúdúdú, ọ̀bẹ rìrìrìrì lóòkùn, ara rẹ̀ lèmi ti jáde. Ìtàn sì wà, àkọọ́lẹ̀ sì wà wípé ara rẹ̀ lèmi ti jáde. Ṣùgbọ́n nígbà bọ́ọ̀dé Ìbàdàn ó rẹ̀ gbogbo àwọn tó bá táwọn tiẹ̀ ti jọba rí ní Ọ̀yọ́, ó mọ̀ rí ìran wọn Ìbàdàn, ó rí l'Óṣogbo. Gbogbo wọn náà wá fọ́n ká lọ, àwọn míì gan jọba ń bẹ̀. Bàbá wa Ìrèfín, tí n bá sọ fún ọ pé àwọn ọmọ bàbá wa Ìrèfín wọ́n jọba ń Kwara ńkọ́? 1913 nìbàdàn ní Ìrèfín, àwọn ọmọ wọn gan jọba ń Kwara torí wọ́n tún láwọn ẹ̀ka ńbẹ̀. N tó tú Ọ̀yọ́ lé, òun ló fi jẹ́ kó wá jẹ́ pé Àtìbà tó ti á di pé ó ti di àgọ́dọ̀yọ́, ó ti dì mú. Àtìbà sì ṣe èèyàn yẹpẹrẹ, ó bímọ tó pọ̀, ó sì lókìkí, òun ló ja ogun yẹn tá a fi gbára wálẹ̀ tó fi di pé àwọn Fúlàní ò trọ́bù wa until 1840. Ńgbà Tóyèjẹ tóun náà ṣe tiẹ̀, òun náà jagun Kakanfò Tóyèjẹ. Àwọn ọmọ yòókù ò lè jẹ Aláàfin mọ́ báyìí. Wọ́n lè jẹ́ ẹ̀ tí wọ́n bá tẹpẹlẹ mádùúrà wọn. Jẹ́ n sọ kinní kan fún ọ. Wọ́n ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́, àbí? Wọ́n ní ọ̀nà oníbodè ló láàfin. Báwọn ọmọ oníbodè náà bá láwọn fẹ́ jọba lọ́la, Ọlọ́run kú lè ṣe. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan láàrin Ládìgbòlù, Gbádégẹṣin àti Adéyẹmí náà wọ́n ti jẹ́. Ní ìsìn ó ti kan Láwàní, agogo ìjà mú bí ẹyá, àbí? Tí n tọ́ lọ́hùn ò lè ṣe jẹ́ o. Àbúrò mi, jẹ́ n sọ story kan fún ọ. Ọmọ àbúrò mi kan tá a máa ń pè ní Àtù nìbàdàn, Àtù. Yóò dà fún ọ, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lọ rèé bè lọ́wọ́ Àtù. Àtẹ̀gbọ́n mi Alesh, alága South West ńgbà kan. Àwọn ọ̀rọ̀ yìí ṣojú wọn, àwọn tó ṣojú wọn mò ń sọ yìí o. Àwa Mọ̀lété ńjọ́ kan là ń bá bàbá wa rí ibi àjọ ń ṣeré ní Mọ̀lété là ń fọ̀rọ̀ ojú omi tó rú ọ̀rọ̀, lọ́mọkùnrin kan bá dé. Wọ́n ní bàbá, wọ́n ní mo lálàá o, bàbá lọ́wọ́ lálàá, ó lé wọn ní o. Bó o làlá rẹ ṣe lọ? Ọmọ máa ní bàbá, nínú àlá mo rí i pé ẹ fi mí ṣe kánsẹ́lọ̀, gbogbo àwa táwọn bẹ́ẹ̀ la bá kú sẹ́rìn. Bàbá ní ká má rẹ́rìn. Bàbá ní kí ló dé tá a fi ń rẹ́rìn? Ó ní nínú ojú àlá, bàbá ní ṣé ojú ayé ni, ṣèbójú àlá ló pé, ṣé ẹ bá wà ńbẹ̀ ni? Bàbá ní èèyàn mẹ́ta òun ni àìmọ́ béèrè lọ́wọ́ wọn pé bóò ló ṣe jẹ́ o. Ó ní ẹni bá lálàá, òun ló mọrú àlá tó lá o. Ẹ mọ́ yiri ẹ o. Ó ní aláboyún tó bá ní nǹkan ń ṣòun, òun nìkan ló mọ nǹkan ń ṣòun o. Ẹ má sọ pé rọ́lọ́pàá o. Ṣé ń gbọ́ o?
ìkẹta mo fi délé wọn mọ̀ sọ fọ́njọ́ mi. Okay. ṣé bàbá bá ní kí ni wọ́ọ̀dù ẹ ọ sọ ní local government jẹ ọ sọ bàbá ní tẹpẹlẹ má dúrà rẹ. tọ́lọ̀ bá ti fi hàn. bóyá wọ́n lọ́ọ́ jẹ́ bóyá wọ́n kọ́ lọ́ọ́ jẹ́ àárín ìwà tọ́lọ́run rẹ ló wà ṣùgbọ́n mọ́ àá fi dá èmi nìkan tẹpẹlẹ má dúrà rẹ ọmọ ń di kánsẹ́lọ̀. ó di kánsẹ́lọ̀ mo ní olórí ebè lọ́wọ́ àtú àtẹ̀gbọ́n mi Alex ọ̀rọ̀ tí mò ń sọ yìí gbogbo nǹkan lé ayé yìí àdúrà ni táwọn ọmọ yòókù náà tán bá láwọn rẹ àbúrò mi ọmọọba Oníṣìlé ọmọ ọgbà tó Oníṣìlé ti jẹ ọba ní Ọ̀yọ́ ni ó ti jẹ Aláàfin bí wọ́n ń bẹ ní Ọ̀yọ́ náà títí dòní àìmọye àwọn ọmọ ọba lọ́yọ̀ọ́ tí wọ́n ti jọba lọ́yọ̀ọ́ tí wọ́n sì wà lọ́yọ̀ọ́ títí dìsìn mí ń bẹ nígbò tó bá jẹ́ pé àwọn náà ni ọkàn wọn. ẹ ṣeun